mo ní igbó ewúro ni olómi ọ̀dàn lómi rẹ̀ wà ẹni bá rí gbó ṣùṣù kó má ṣe má gbé dání torí gbogbo igi kan ló fi ń jẹ́ lómi lómi adé fún Ọ̀rúnmìlà bàbá sunkún òun ò lájẹ́ ẹbọ náà ni ó máa mú ṣe ǹjẹ́ mi ò fọwọ́ o Ifá ní ká ẹ̀kọ́ mi bí n bá kú máa là máa lówó èmi ò fọ́mọ èmi ò fọ́kọ mo ní Ifá ní ká ẹ̀kọ́ mi bí n bá kú máa là máa lọ́mọ máa lọ́kọ ẹni bá rí gbó ṣùṣù kó má ṣe máa gbé dání torí gbogbo igi gan ló fi ń jẹ́ lómi lómi adé fún Ọ̀rúnmìlà bàbá sunkún wọn lájẹ́ ẹbọ náà ni ó máa mú ṣe ǹjẹ́ mi ò fọwọ́ o mo ní Ifá ní ká ẹ̀kọ́ mi bí n bá kú máa là máa lówó èmi ò fọ́kọ èmi ò fẹ́lẹ́ o mo ní Ifá ní ká ẹ̀kọ́ mi bí n bá kú máa là máa rọkọ̀ máa kọ́lé èmi ò fẹ́rẹ̀ gbogbo Ifá ní ká ẹ̀kọ́ mi bí n bá kú máa là máa nírè gbogbo bẹ́ẹ̀ ni ire gbogbo àwa tó èmi Ṣọlá Adé lọ́wọ́ o ire ọmọ ire owó ire àlàáfíà àìkú baálẹ̀ ọ̀rọ̀ àti gbogbo ojú tó ń wò mí ní ọ̀sán yìí ǹjẹ́ níbo ni a wà lọ́sẹ̀ yìí o a máa wà ní ìlú Ìbàdàn ní Àpáta níbi tí bàbá wa Rẹ̀sà tí wọ́n ti ń ṣọdún Ifá Obaotura ǹjẹ́ kí ni wọ́n pè ní Obaotura nígbà tó bá yá ẹ ó máa mọ̀ nítorí pé a fẹ́ kọ́ ẹ̀kọ́ kan àbí méjì sí èmi ti máa ń sọ fún yín wípé tí ẹ bá ní ọdún ìṣẹ̀ǹbáyé yín ẹ mọ̀ pé a ní wọn lóríṣiríṣi irú èyí tí à ń ṣe lónìí Ṣàngó ni ìgbéyàwó nílànà Yorùbá ni àbí òkú àgbà àbí ẹ sì fẹ́ polówó lórí ètò ìṣẹ̀ǹbáyé ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èmi ọmọ yín Ṣọlá Adé ọmọ bíbí inú Fátúngàṣe tí gbogbo yín mọ̀ sí ìyá àṣà ayé Ògúnlànà 0 èjì ẹ̀ta ẹ̀fà ẹ̀jọ ẹ̀jọ ẹ̀sán èjì èje fún ẹ̀yin tẹ́ mọ̀ òkà ní èdè Yorùbá 08023688927. ǹjẹ́ báwo ni ọdún Obaotura tí bàbá wa Rẹ̀sà tí wọ́n ń ṣe lónìí báwo ló ṣe lọ sí ẹ wò ẹ máa tẹ̀lé mi ká lọ Oòduà gbè wá àṣẹ.